events. You stole away, Bora. What's it called anaconda? Anaconda. Ah! Just like a woman below hereditary. The transmission from parents to their young ones. It's a transfer only lot. Don't let me judge people from long distance. As I don't judge Pepe from Larrytv. I don't have to judge Pepe. Senior logic in Abebora. If that should be the case, so I pay Bora loco Ebora, Ebora Jai Ebora near, but what a woman Benny, I'm sorry. I need to find Sakari out. Something is Sakari! Sakari! Ara àdúgbò ẹjọ́ ẹ gbà mí o. Mami ẹjọ́ kí ló ṣe yín mami ẹjọ́ ẹ dá mi lóhùn mami ẹjọ́ mami ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi. Mami ẹjọ́ ẹ bá mi sọ̀rọ̀ mami ẹjọ́ mami ẹ má ṣe báyìí fún mi mami ẹjọ́ ẹ wojú mi mami ẹjọ́ ẹ má ṣe báyìí fún mi. Mami ẹjọ́ ojú mi kí bá mi sọ̀rọ̀ mami kí ló ṣe yín. Mami ará àdúgbò ẹ gbà mí o. Mami kí ló ṣe yín. Mami ẹ gbà mí ẹjọ́ ẹ gbà mí o. Ẹjọ́ ẹ bá mi sọ̀rọ̀ mami. Kí ló ṣe mọ́mí Akin? Kí ló ṣẹlẹ̀ ìyá Akin? Kí ló ṣẹlẹ̀ mọ́mí Akin? Kí ló ṣẹlẹ̀ ìyá Akin? Mọ́mí Akin dìde. Mọ́mí Akin dìde. Ìyá Akin dìde lẹ̀. Ìyá Akin dìde lẹ̀ ìyá Akin. Ìyá Akin dìde lẹ̀. Eriwo. Ìyá Akin má má jẹ́ kí ìyá jẹ ọmọ yìí. Ìyá Akin má ṣe báyìí. Ìyá Akin. Ìwọ ló rò pé smart àbí? Ẹ jọ̀ọ́. Fine. Ẹ ṣí ojú ẹ lójú wa. Ẹ jọ̀ọ́ sà. Ẹ jọ̀ọ́ ẹ má pa mí ẹ jọ̀ọ́ sà. Ṣé àwa ni wọ́n ń ṣépè fún? Rárá sà. Ó ní ikú máa pa wá. Rárá sà. Wo ojú mi dáadáa. Ẹ jọ̀ọ́ ẹ má pa mí ẹ jọ̀ọ́ sà. Ikú tó ní ó máa pa wá yẹn. Ẹ jọ̀ọ́. Gbà lọ́wọ́ mi. Ẹ jọ̀ọ́ sà. Ẹ jọ̀ọ́ ẹ má pa mí. Gbà lọ́wọ́ mi. Ẹ jọ̀ọ́ sà ẹ má pa mí. Ó yá yín fún. Jọ̀ọ́ má pa mí jọ̀ọ́. Mo ní kó yín pa. Jọ̀ọ́ má pa mí jọ̀ọ́. Jọ̀ọ́ má pa mí jọ̀ọ́. Ó fẹ́ kí n pa ẹ́ fúnra mi. Jọ̀ọ́. Ó yá yín. Let's go, guys. Sometimes you think I don't know what I'm doing. Yes, I know it so well. I just want to be wicked. I just want to keep Even at that, Akin, kò yẹ kó sì lè tó yìí. Like, amóye èèyàn tó ń bí sí àdúgbò tí kò dáa tó lè jẹ́ pé wọ́n wà responsible. Ìwọ ló máa make decision yẹn. It's your own personal decision. So kò yẹ kí wọ́n máa live your lifestyle. Kò yé mi o. So kí ló wá ń try láti sọ ẹni sí pé ìgbésí ayé tí mo ń gbé ó dáa? No, mi ní bẹ́ẹ̀ lọ tí mo ń try láti sọ pé o lè improve lórí ìgbésí ayé ẹ̀. Ìgbésí ayé wo nìyẹn gbé tí ò dáa? Mo kàn try láti sọ pé as in gbogbo bad companies, nǹkan tó ń ṣe and ìwà owó ìwà yẹn. Kí nìkan tó mí gbé kí n improve lórí yìí? Ó rẹ̀ mo ti fàyè gbẹ́ jù. Àtijọ́ wà kò díìsì àtijọ́ sọ̀rọ̀ ó ti wá fún ẹni God láti bẹ̀rẹ̀ sí máa bá sọ̀rọ̀ sí ní ẹni àwọ̀. Ó yá jẹ́ ti gbẹ̀gbẹ̀. Ìyàwó ló ti jẹ́ ìkòlù. Jẹ́ ìkòlù jọ. O lè try láti understand kò Jáde. Olórí kúkú olùṣí ọkọ̀ àìlè. Játijàti.
Ṣé kò ṣe yín léṣe? No, ṣe mí léṣe. Ẹ pẹ̀lẹ́. Mo wà okay. Ẹ wo báwa náà ṣe manage ẹnu lẹ́yìn nìyẹn. Sorry. Mo hope pé with time ẹ máa jọ understand ara yín. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣé gan, mo appreciate it. Ẹ jọ ẹ wá náà sísá. Ẹ ṣe ìmọ̀ ìgbà nọ́mbà yẹn. Kò ṣe mọ́. Àṣé virgin ti ìyá ẹ̀ ga o. Má wọrí. Owó school fees ẹ̀ ń pa. Máa san. Bàbá fẹ́ lọ tọ́ ọba dà. Ó máa pe mọ́mì lórí ọ̀rọ̀ yìí o. Torí kò tiẹ̀ wá fẹ́ yé mi mọ́ rárá. Like me, you understand? Mi ìmọ̀ kan tó tiẹ̀ lára bọ̀bọ̀ ìgbọ̀nsẹ̀ torí kò deserve it now. O ò filẹ̀. O náà dẹ́kun àti máa bẹ̀rẹ̀ nínú jẹ́. Why? Why are you doing this to yourself? Ojoojúmọ́ mo máa ń bá wọn sọ̀rọ̀ kí n gbọ́. Lórí ọ̀rọ̀ ọlọ́kùnrin dé, ọlọ́màjẹ̀kọ́kùnrin yìí pa yín last. Ojoojúmọ́ lè máa sunkún. Kí ni ọkọ ẹ̀ nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn? Ṣé orí ẹ̀ pé? Ṣé wọ́n pè é sínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn? Bóyá kẹ́ ẹ má bínú. Ọ̀rẹ́ mi. Mi ò understand. Mo love Akin gidi gan pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe. They try everything láti jẹ́ kó change. You understand? Why did you treat me fine? Why did you treat me fine? Bí màá ṣe pẹ́ ní tó lórí òní fìlà náà, bó yóò wọ́ ọ̀tẹ̀ náà. Má wọ ọ̀tẹ̀ sí máa ṣe sí. So, mo nǹkan tó ń ṣe àbí? Mo ìyá ẹ sọ fún mi. O mọ nǹkan, o lè mọ̀ àtẹ́pẹ́rún oko ní ẹ̀ òkúkú lè mọ̀. Bọ̀ bó ṣe mọ̀ yẹn, èmi á wá ṣàlàyé fún ẹ máa jẹ́ kó. Mi ò kú mọ̀ nǹkan tó lè mí rí lára ẹ̀ torí mo wá ẹ tí mi ò rí ẹ. Wà á máa pálẹ́ fún yẹn ní àmà sunkún bí. Many of you are saying that I'm so wicked. So, torí ọ̀rọ̀ wù mí, nobody can stop me. Ẹ ń pè mí ní ká ṣe mọ bí tí mo ti ń bọ̀. Can you judge me and ask where I'm coming from? Ṣé mo wo bí mo ti rí, ṣé mo ohun tí mo ti fojú kò nínú ayé mo wà yìí o. Don't judge me. Kí ló sọ, ṣó ní kí n máa bọ̀ ni? Wúmi ò dé dákẹ́ náà. Give me a space to breathe and talk. Kí ló dé? Ìyá má bínú, kí ló sọ? Ìnà ò dé dá mi lóhùn náà. Wo, ó ní òun ò like bó ṣe ń complain nípa lifestyle wọn and all. Ó dáa, mo ti gbọ́. Mi ní complain nípa lifestyle ẹ̀ mọ́. Ó dáa náà. Ó yájú wá sọ fún pé. Ó jọ. Ṣé mo ṣe wà yìí? Mo fẹ́ sùn like mi ti ẹ̀ mọ bó ṣe arákùnrin mi arákùnrin. Ara rẹ̀ ló ṣẹlẹ̀. Àwọn báyìí kò ṣiṣẹ́ mọ́ mi àbí kò sí káàbọ̀. Ó fẹsẹ̀ rìn débẹ̀. Lọ bí gọ́gù. Ìdíkù ẹ̀ náà ni mo kú lọ kí n ṣe bẹ́ẹ̀. Say, baby, okay. What is going on now? Kí ló ṣẹlẹ̀ now? Nothing. Are you sure? Yeah, I'm sure. Yeah, but God, it is that we won't fall, we won't push me. Kí ló ṣẹlẹ̀?
Wale, have I ever done this before? So you should understand. Hey, but why don't you go by? I'm not just in the mood, please. Oh, see. We are going to one more to accompany because I need you now. Wow, it's in this bar. Kí ló dé? Wọ́n lè fẹjọ́ ẹ̀sùn mi. Ó ní pé òun jẹ́ kóun fọ́ ọkùn ẹ̀. Ìfọdẹ̀kẹ́ ó máa sọ pé òun miss ẹ̀. So why? What's going on? Sure. Tí bá sọ fún ẹ pé ó yé mi, mo kàn ń parọ́ fún ẹ ní like I don't even understand. Wálé kàn ń rùn sí mi ni. Wálé ń rùn sí ẹ. Ìtùnú, ó ti ń rọ́kùnrin mi. Rárá o, mi ò rọ́kùnrin mi ò bọ́. Rífra mi tí ẹ lè ṣàlàyé pípa ló ṣe rí. Àwọn tí wàá fàdúrà báyìí o. Rárá, tí ẹni ò ní ìgbàgbọ́. No ṣẹlẹ̀. That level we talk say you wan go clear for Abuja. Ọmọ kò sọ̀rọ̀ méjà rẹ̀. Wetin I just dey talk say iṣẹ́ politician ni who wà bẹ́ẹ̀ bàbá? Àní wọn ṣó sí. Iṣẹ́ Abuja ni. Àní kò le rárá kò sọ̀rọ̀ lórí. Mo ti gbọ́. Akin mo fẹ́ rí ẹ. Èmi náà ní ń bí màá rí mi náà. Mo fẹ́ rí ẹ private place. Ọ̀gbẹ́ni tó bá ti lè rí mi níbi ìgbàgbé ẹ̀ after all mi pín invite wá láti lè sọ̀rọ̀. Oh really? Nǹkan tó máa sọ nìyẹn. How many times ni máa sọ fún ẹ pé mi ìfẹ́ rí ẹ pẹ̀lú àwọn idiot wọn? Pẹ̀lú àwọn stupid and nonsense people báyìí. Ní pé bad company ni wọ́n, ó lè ṣe bá wọn ṣe. O ní ráyè tèmi, wà á máa ṣiṣẹ́ àti ìranù kiri. Ṣé kò wọlé lórí ọkọ̀ bá tò? Dákẹ́ rẹ̀. Wo tó bá gbalé yín lọ máa fìbọn fọ́ ìyá ẹ̀ lórí dànù. Oṣù pàṣẹ fújà lọ́jọ́ báwo ṣe ṣe sọ̀hún. Wow. I no dey disrespect you but ọmọ yìí lè máa sọ ó máa jẹ lọ́wọ́ ẹ̀. Gbẹ́nu ẹ sọ̀hún. Why no dey vex? And how are you feeling now? Àfìgbà tó jẹ́ kí n gbé délé lánàá. No, kò ń ṣe bẹ́ẹ̀. At least mo appreciate nǹkan tẹ́ ṣe fún mi lánàá. Well, what's your try? Can I ask for a favor? Kí ni ẹ? Ṣé mo lè yọjú sí ẹ? Oh. Okay, ẹ ti mọ street ni. Nọ́mbà ilé mi nìkan ló kù. So, mo máa fún yín. Ẹ lè wá check up me anytime. Okay. Wumi, I want you to see me as a brother. No strings attached. Trust me. Okay. Yeah, ẹ ṣé gan. Mo really appreciate. All right. My peer ti bá ti ń bọ̀. Take care. All right, take care.
fọ́ ni so èmi mo wà ní position láti lọ máa wo mọ́ mi kí irú iṣẹ́ wo ni wọ́n gbà. Mo kọ́ mo lẹ́ exam ṣé báwo ni mi fẹ́ fi exam àti mọ́ mi báwo ni fẹ́ work. Bí wọ́n ṣe lẹ́ exam òun lèmi ṣe níṣẹ́ tí mò ń ṣe you know I'm a businessman ojoojúmọ́ dẹ̀ ni máa ń kúrò nílé so ìwọ gangan ló yẹ kó lọ máa check wọn time to time. Ìyẹn tí bá parí exam mi ló máa jẹ́ yẹn mo lè lọ́sìn. Ẹ̀gbọ́n mi kí ló tí níbọ̀ ìwé ìbáyìí. Ó padà lóhùn bóyá máa ṣe ń tiẹ̀ nìyẹn. Ṣé ẹjọ́ ní ìjù ni. Ó bóyá máa ń wùwà ń tiẹ̀ nìyẹn. Tí ó lè ń gbẹ́jọ jà bí ọ̀hún. Ìjà àni ó máa dà lóhùn bó ṣe máa ń ṣe nìyẹn. No finger me. Keep the respect, mom. You expect now. I'm not in the mood. Many of you are saying that I'm so wicked, me. Many of you are saying that I'm so wicked, me. Nobody can stop me. Can you judge me and ask where I'm coming from? Don't judge me, and you cannot judge me. Oh, you can't me. Ọmọ ẹ̀sùn ọ̀nì fẹ́ dójú ọlọ́mọ òjò gbogbo ohun tí ẹ̀rù rí pátá gbogbo ẹ̀ máa ló yé mi. Let me do my worst you ọmọ do your worst jẹ́ kí bàbá bábí rẹ̀ kó máa bọ̀ torí pé tèmi yé mi ibi tí mo rìn sẹ́yìn lè rìn débẹ̀. You better stop doubting what I can do, I can kill you. If I kill you, who will stop me? Agbára pọ̀ ju tó ṣá ní mí.